a mà kí yín ẹ káàbọ̀ sórí ìkànnì Pavilion TV ní gbogbo ibi tí ẹ ti ń wò wá káàkiri àgbáńlá ayé. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. Ọ̀tún ọ̀tún, iwájú iwájú òun lọ̀pá ibi tí gbogbo wa yóò máa ré sí o. Ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà o. Gẹ́gẹ́ bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe mọ̀ wípé ìròyìn àsìkò àti kàyéfì òun la máa ń mú wá fún yín lórí ìkànnì Pavilion TV. A tún ti dé náà nìyẹn pẹ̀lú ìròyìn àsìkò. Ìròyìn tá a mú wá báyìí òun ni ìgbẹ́jọ́ tó bẹ̀rẹ̀ ní ilé ẹjọ́ Tribunal ní ìlú Àbújá lórí èsì ìdìbò sí ipò ààrẹ tó kọjá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìdìbò tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún 2023 tá a wà yìí, àwọn ẹgbẹ́ òṣèlú bíi 5 wọ́n tako èsì ìdìbò tí àjọ INEC kéde wípé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun ló jáwé olúborí. Ìdí nìyí tí ìjọba àpapọ̀ fi gbé ìgbìmọ̀ ẹlẹ́nu 5 kalẹ̀ láti bójú tó àwọn ẹ̀sùn tó súyọ. Ìgbìmọ̀ ẹlẹ́nu 5 yìí òun ni alága wọn jẹ́ Haruna Sani àti àwọn 4 mìíràn. Ní ọjọ́ Monday tí ìgbẹ́jọ́ yìí bẹ̀rẹ̀, a rí wípé nínú ẹgbẹ́ 5 tó pe ẹjọ́, ẹgbẹ́ 2 ni ìgbìmọ̀ yìí gbọ́ ẹjọ́ wọn ní ọjọ́ Monday tí í ṣe ọjọ́ 8 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ẹgbẹ́ 2 náà ni Action People's Party àti Labour Party, nígbà tí ẹgbẹ́ Action Alliance àwọn ní àwọn ò ṣẹjọ́ mọ́, tí wọn ò sì fi ìdí kankan múlẹ̀ tí wọn ò fi ṣẹjọ́ mọ́. Bí gbogbo ètò ìgbẹ́jọ́ náà ṣe ń lọ, bẹ́ẹ̀ làwa náà ń fọkàn bá wọn lọ. Ìgbẹ́jọ́ náà tẹ̀síwájú ní ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ 9 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Níbẹ̀ ni ìgbìmọ̀ náà ti farabalẹ̀ láti gbọ́ ẹjọ́ ẹgbẹ́ People's Democratic Party tí í ṣe Atiku Abubakar àti Allied People's Movement. Bó tilẹ̀ jẹ́ wípé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀, ká má pè ní drama, òun ló ṣẹlẹ̀ níbi tí ìgbẹ́jọ́ náà ti ń wáyé. Níbẹ̀ òun la ti rí gómìnà fún ìpínlẹ̀ Plateau Simon Lalong ètò sọ wípé òun fẹ́ jẹ́ onídùúró fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tí alága ìgbìmọ̀ ìgbẹ́jọ́ náà Haruna Sani sì takò wípé kò lè rí bẹ́ẹ̀, wípé ojú àwo òun làwo fi ń gbọ́bẹ, kò lè jẹ́ onídùúró fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Lẹ́yìn èyí ni ìgbìmọ̀ ẹlẹ́nu 5 yìí rọ gbogbo àwọn agbẹjọ́rò wípé kí wọ́n ó jọ̀wọ́, kí wọ́n ó dákun dábọ̀, kí wọ́n ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn kí ètò ìgbẹ́jọ́ àti ìdájọ́ yìí kó lè yọrí sí rere. Wọ́n sì fi gbogbo ọmọ Nàìjíríà lọ́kàn balẹ̀ wípé dídùn lọ́sàn-án ó sò, nítorí pé àwọn ó farabalẹ̀ gbọ́ gbogbo ẹjọ́ yìí, àwọn ó sì ṣe gbogbo ìwádìí tó bá yẹ kí ètò ìdájọ́ kó tó wáyé. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ káwa náà máa farabalẹ̀ ká máa bá bí ìgbẹ́jọ́ yìí ṣe ń tẹ̀síwájú ká máa bá lọ, nítorí pé oṣù 3 gbáko òun ni wọn ó fi gbọ́ ẹjọ́ yìí tí wọn ó sì fi ṣe ìdájọ́. Àwọn ẹgbẹ́ tó pe àjọ INEC lẹ́jọ́ òun náà ni Labour Party, èyí tí í ṣe ẹgbẹ́ ọ̀gbẹ́ni Peter Obi, Action People's Party, People's Democratic Party, èyí tí í ṣe ẹgbẹ́ Atiku Abubakar àti Allied People's Movement. Bí ìgbẹ́jọ́ náà yóò ṣe máa lọ títí oṣù 3, àwa náà máa mú wá sí etí ìgbọ́ yín. Àwa lẹ̀ ó máa gbọ́ o, ẹ̀yin náà làwa ó máa dé bá ní gbogbo ìgbà. Ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà o.
Ẹ subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá.